ọba onídéédé mo fọpẹ́ fún ọ aláùsá tí onílé ọlá, ọba tó ṣe mí lóore tẹ́nìkan ò lè ṣe mí, ọ̀kan ṣoṣo tí ń bọ̀ pọ̀ ènìyàn lẹ́rù, ọba tó mú mi rẹ́rìn ayọ̀ nígbà tó ọ̀tá fẹ́ pa mí lẹ́kún, ọba kìkì tán àmọ̀mọ̀ tán àkàkà tán àyìnyìn tán àsọ̀ọ̀sọ̀ tán olódùmarè onílé ọlá, ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run. Alhamdulilayi mo mọ́pẹ́ wá fọ́ba ọ̀kan ṣoṣo tó láìmọye orúkọ, ọba onímímọ́ onímọ̀ tó ju ìmọ̀ ọmọ ènìyàn, olórúkọ ńlá tẹ́nìkan ò jẹ́ rí. Ẹ bá mi dúpẹ́, ẹ bá mi yọ̀ ọmọ aráyé, ọlọ́run ló ṣe mí lóore kì í sáyé, Èdùmàrè ọba onídéédé torí ìfẹ́ rẹ̀ pọ̀ lórí ọmọ aráyé. Òní lọ́jọ́ ìbí mi Alhaji Ahmed Adéjọbí Yakub ẹ̀rọ ń dúpẹ́. Okùn ọwá láti bí mi ní ìpínlẹ̀ Ògùn, Ìjẹ̀bú okùn ọwá, Ìjẹ̀bú ẹ̀wẹ̀ so, Ìjẹ̀bú ọmọ alárẹ̀, ọmọ olówó òjòyè méjì pọ̀, òrìṣà jẹ́ ń dàbí onílẹ̀ yìí o, ni wọ́n fi ń pè gba Ìjẹ̀bú lówó, kẹlẹ̀mbẹ̀ Ìjẹ̀bú owó, ìtọ̀ Ìjẹ̀bú owó, dúdú Ìjẹ̀bú owó, pupa Ìjẹ̀bú owó ní, kékeré Ìjẹ̀bú owó, àgbà Ìjẹ̀bú owó. Ṣé bára wa ní Ìjẹ̀bú Ọ̀ṣọ́ṣà, ara wa ní Ìjẹ̀bú Òde, Ìjẹ̀bú Mùṣín, Ìjẹ̀bú Ìgbó, Ìjẹ̀bú Rẹ́mọ, ara wa ló dògbòlú. Gbà mí o aláùsá tí ọba tó ní ipa àtagbára, káwọn ọmọ mi máa ń ṣe ṣàìsàn, kí iṣẹ́ mi máa ń ṣe dòkú, káyà mi má ṣe dòpò ọ̀sán gangan. Ya Latif ọlọ́run àánú ẹ̀bẹ̀ mo bẹ̀ ọ́, oníṣẹ́ ńlá ọlọ́run àrà, dákun tẹ́ni àrà fún mi táyà tọmọ, kí má ṣe dẹ́ni à ń tọrọ kú fún, kí má ṣe ya wèrè o. Ẹlẹ́sìn ni mi ò gbà mí Olódùmarè máa jẹ́sẹ̀ ìsìn láé. Ismaila Babalọ́lá lóhùn adùn tẹ́ ẹ ti ń gbọ́, èmi gan gbàdúrà pẹ́ máa pẹ́ láyé, ẹ ò ní ìdẹ́ni àkọlẹ̀bù, ẹ ò ní parẹ́ máyé. Ẹ̀gbọ́n yín ni máa kí yín kú ọdún, alájà adára alẹ́, wọ́n lẹ̀ máa pẹ́ láyé, onínúure Alhaji Ridwanullahi Ahmed gan ni kí yín kú ọdún. Wọ́n lẹ́ ò ní fọjọ́ lọ́jọ́ lọ láṣẹ Èdùmàrè o, Alhaji Ibrahim Ahmed gan kí yín kú ọdún. Alhaji Ismail nílùú London bàbá mi, owó bàbá Tanzila, àwọn gan bọ́ lọ́jọ́ ìbí òkè pẹ́ láyé. Fawaz Ahmed olórí ire ọmọ, òun gan ni bàbá mi ẹ má dàgbà, ẹ ò mà nípa rẹ máyé, ẹ ò mà ní sánkú. Parí ìdàtà Ahmed olórí ire ọmọ, ó lẹ́ ò ní fọjọ́ lọ́jọ́ lọ lọ́lá Láùsá ti ọba onímímọ́. Tanzila Ahmed ń kí yí o bàbá, ó ní kẹ́ ẹ máa wulẹ̀ fòyà ẹ máa pẹ́ bí mọ́pẹ́. Màmá mi màmá tí wọ́n lẹ́ má dàgbà bí ara ìgbà àní, gbogbo wọn bó ní ìrìyọ bàbá ẹ máa pẹ́ láyé. Àwọn aya yín náà pè mí lórí aago Ọpẹ́yẹmí mi Àsùnmọ̀, màmá mi ní Imat Adéníkẹ́ Ahmed ọmọdé, pẹ̀lú màmá mi Àbíkẹ́ Olú. Àwọn aya yín náà ní bá wọn kí yín kú ọdún, wọ́n ńlá fún oníwọ̀ láì gbó, ẹ ò ní kánjú kú. Alhaji ọmọ Imam ọlọ́run òsùn bàbá oníṣẹ́ rẹ̀, ẹ ò ní parẹ́ máyé Alhaji ẹ kú ọdún, ẹ ò ní gbàgbé ọ̀fọ̀ lórí ẹbí yín pẹ̀lú ara, ọlọ́run àwọ̀ láàánú abímú ọmọ ẹ ò ní tẹ́ láyé. Ẹ kú ọdún o ọlọ́jọ́ ìbí ẹ máa pẹ́ láyé.